lè rí wá dáadáa wà ń bẹ̀ wọ́n fi ṣọ́ọ̀tù wà lẹ́gbẹ̀ẹ́ fíríjì yẹn ibẹ̀ ló wà. àti pé mọ́ọ̀gì yẹn ti fọ́ náà mọ́ọ̀gì yẹn ti fọ́. dẹ̀ wá lọ bá mi rà mí wà lọ́jà. ṣé fẹ́ lò ó sìn ní ẹ̀ nílò ẹ̀ sìn náà. kí ni nǹkan tó kàn ẹ́ ń bẹ̀ please young man get up and go buy me another one. Mami, ọ̀sùn làwa yóò ṣe mọ́. Jídé, nonsense. So, I should leave you here alone, right? Ẹ pẹ̀lẹ́ o, ọkọ ìyàwó alábẹ́jóná. Ṣé a máa gé kó tó dé ni? Ẹniọlá àbí? Ẹniọlá. Good. My dear, ṣé o mind tí n bá bi ẹ́ láwọn questions kan? Okay, ma. Jọ̀ọ́ sísí mi sọ fún mi báwo ló ṣe ń ṣe ìtọ́jú ara ẹ̀. Ìbéèrè yẹn ò yé mi mà. Kí ni ò yé ẹ ń bẹ̀? Kí ni ò yé ẹ nínú pé báwo ló ṣe ń tọ́jú ara ẹ̀ àsobìnrin? Bí ká ṣètọ́jú ilé, ká fọṣọ mọ́ ní tónítóní, ká ṣètọ́jú ara kò yé mi mà. Irú àrùn wo gangan ló ń nà sàmì? Irú àrùn wo ló wà lára ẹ tó ń manage? O understand? Bóyá bí genetic disorder, àwọn genetical diseases yẹn, o understand? Bíi pé àwọn hereditary ailments. O ṣe mọ̀ pé láti ìran kìíní wá sórí ìran kẹwàá bíi pé kí bóyá nílé àwọn ẹlòmíì ikọ́ fẹ́ ni. So mi ìfẹ́ kó bọ́ sọ́wọ́ obìnrin kóbìnrin. Ó ti yẹ bẹ́ẹ̀ yẹn, and with all these viruses just flying in the air, you understand what I'm saying? Nǹkan tí mo rẹ̀ dà. Oh, darling.